as mighty armies clash in a struggle for total domination. The scales can be tipped by one man who has the courage to confront his fate. Who is Kesari? Kesari! Caesar! And make a choice that will decide the fate of the world. Yeah! Batan! Hey! Bullet! Get out! Bullet! We made oath upon taking this job to be faithful, loyal, and honest, and also to serve our country with all our strength. We would never relent. Ọlọ́pàá ni tí wọ́n fi rán yín láti wá mú yín Kesari. Tí iná bá rí oyin, á gbàgbé ilé tó fẹ́ jó. Alágbára ńlá ni Kesari o. Ǹjẹ́ o mọ nǹkan tí Kesari fi ń ṣàgbára? Àṣẹ òrìṣà ẹnu mi! Àṣẹ òrìṣà ẹnu mi! Ìtì bá wí, olùmọ̀lẹ̀ àgbà! Àṣẹ òrìṣà ẹnu mi! Kí ló dé ẹ̀gbọ́n tó fi ń jà? Gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìgbà ò lówó lọ́wọ́ bẹ́ẹ̀. Of course, torí owó ló ṣe ń jalè. Àgbàrá mi lọ́nà tó bá ń ṣàn. Tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá mi lọ́nà, especially igi bí irun tiẹ̀. Irú wọn máa ń bá àgbàrá mi lọ ni. Kesari ò ṣe é pa. Àwọn ẹ̀rọ sọ bẹ́ẹ̀. Àwọn fẹ́ràn ẹ̀ sí Kesari. Ìjọ tí èmi Yáyọ̀lá aka Ẹ̀jẹ̀ ti bá fojú kọ Kesari, níjọ́ yẹn ló máa jẹlẹ̀. Wọ́n sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀. Ẹni tó bá lóun fẹ́ palẹ̀, irú wọn nílẹ̀ pa. Ẹnìkan kì í pọ́nmọ́lá gidi. Èmi Kesari. Apákọ̀ ẹkún, apákọ̀ oṣù, apákọ̀ ọ̀ṣọ́, apákọ̀ àjẹ́. Èmi apákọ̀ kú, apákọ̀ àrùn. Matthew 22, verse 21. Ó ní ẹ̀fìtì Kesari. Ẹ̀fìtì Kesari! Fún Kesari. Give unto Caesar what is Caesar's. Má bà àwọn ẹ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ méjì ọ̀ pé Ẹbí gbogbo ohun tó bá jọ mọ́tò Olúwa f'Olúwa. Tí àìsàn wá rí kọjá, lójú alájà gbọ́dọ̀ sí fún. Àdúgbà ìyá bára. Wọ́n tiẹ̀ gbogbo ìrìnkú ìtòrí kí ni èrè tó wà lọ? Ẹ ti rí dàbí ẹsẹ̀ ẹ̀tẹ̀rẹ̀ tó jẹ. You can't talk. You act like you're the Inspector General of Police. Ayé jẹ̀bọ́ gbọ̀rọ̀, ẹlẹ́nu yín gbọ̀rọ̀, ẹ máa ń sùn bí ejò, láàbọ̀ àtẹ̀mí nígbà. Ayé yìí máa bàjẹ́ ni. A lè lọ forí lálẹ́ fún wèrè yìí ṣá. Aborí, mo máa gbọ́dọ̀ lè máa ṣiṣẹ́ yẹn o. Wọ́n ló máa jẹ́ kí bàbá ìlọ kọ́ lọ ṣe nǹkan tó ṣe yìí, ọlọ́ big pocket tó dẹ̀ mọ́ mi. Èmi ò láìkó lè kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe. Dákẹ́jọ́ Mr. David wọn kọrin bíbá yìí. Èmi àti àwọn ọmọ mi rédèrèdè ni kò bá wọn. Ìwà àṣeyàwó nìyẹn. Ìyàwó kẹ Ọlọ́run ò ní jẹ́ mari. Ti lọ pick up látàárọ̀ òru kí kankan ṣe. Má wọrí, má pick up ìwọ mọ̀ báyìí. Yọ̀ọ̀dẹ̀ kí mi ṣe. Ẹ̀ ń bólú mọ́dí tẹ dúró sábẹ́ ẹ̀ mú pé máa kú síbẹ̀ ni. Àkóbá àdàbà màmá jẹ́
Mákẹ́wà òótọ́ ni nǹkan táàbúrò ẹ̀ sọ jọ ìjọ wo ló fẹ́ ṣe gbogbo ilé ìta tó bẹ̀rẹ̀ tó jókòó kalẹ̀ sí bíbá yìí tó ń ké tó ń ronú ìjọ wo ló fẹ́ ṣe é dà ṣó fẹ́ dá ìsàn sí rẹ̀ lára ni a máa rówó tíkẹ́ẹ̀tì ó dà nígbà tá a bá wá rówó tíkẹ́ẹ̀tì náà tó fi wá fẹ́ lọ ṣé àìsàn ló fẹ́ gbé dánwò àbọ̀mọ̀ pé ìrònú máa ń fa àìsàn fún yàn ni èmi nígbàgbọ́ sọ́lọ́run mi pé ọ̀rọ̀ mi máa dayọ̀ torí pé mi ò bá tèèyàn lèmi ní kí tèèyàn má dà ọmọ tí bá rí pókù díẹ̀ kó tó máa ya ṣàtúnṣe bí mo ṣe ń lò sí ayé mi nìyẹn mo dẹ̀ mọ̀ wípé àánú yẹn ẹ̀yin ọmọ mi máa rí gbà kí ló wá dé. àmì kan ṣọba yìí ni máa wo àǹfààní àkọ́kọ́ tó tọ́ sí màlẹ́bí wa visa lottery ọmọ èèyàn mi máa ń kó kalẹ̀ láti gbà tí wọ́n kì í fún wọn wọ́n fún mi lọ́fẹ̀ẹ́ lófò 2 years ó wá fẹ́ kú ó wá kú 6 months mọ́ mi lọ́wọ́ tí mo dẹ̀ tí rí alternative yẹn tó lè yá mi lówó tíkẹ́ẹ̀tì ẹ máa orun kan yẹn tó tí gbogbo kíní ìbájọ́ tán sí ẹ jọ torí Ọlọ́run sí kò ní jọ bí ẹni páyé ló ń ṣèyàn ẹ wá ní kí n jẹun báwo ló ń jẹ ti fẹ́ lọ lẹ́nu mi. wo a máa rówó tíkẹ́ẹ̀tì o ọkàn tèmi kò tàn mí jẹ o ọkàn mi ti jẹ́ kí n mọ̀ wípé o máa lọ lágbára Ọlọ́run a máa ráàánú gbà lórí ọ̀rọ̀ ìrìn àjò ìlú òyìnbó ẹ̀ a máa rí gbà àárọ̀ yìí tí bàbá ẹ̀ jáde nítorí tiẹ̀ náà ni bàbá ẹ̀ ṣe lọ ibi iṣẹ́ wọn tó lọ ọ̀rọ̀ owó náà ló bá lọ mo dẹ̀ mọ̀ wípé dúdú lọ́sàn máa sọ lágbára Ọlọ́run. àmín o mọ́ èmi Ọlọ́run jẹ́ ọgbọ́n mo ti sọ fún wọn. ó ti tó ọkọ mi Mákẹ́wà lọ́ba gbóúnjẹ ẹ̀wà jẹun ó máa lọ ìlú yẹn ó ń dúró díẹ̀ ó máa débẹ̀ lágbára Ọlọ́run mímí kan ò ní mí ẹ̀ mo nígbàgbọ́ sọ Ọlọ́run pé mi ò fàdúrà mi sílẹ̀. Daddy, ẹ má bínú pé kí n tó jáde mo ń ṣe àwọn kankan nílé ní ṣe understand so tẹ fẹ́ rí mi fún yẹn. o ṣeun ṣé o rí wọn ní tí ọ̀jẹ̀ kan mò ń sùn ara ọmọ ní ń gbé wọn bínú pé mi náà ń dààmú ẹ léraléra ṣé o rí lórí ọ̀rọ̀ pension yìí èyí tó ti ẹ̀jẹ̀ kí n tún wá dààmú rẹ ní ìsinmi pé kí ní visa ta ní Mákẹ́wà tọ̀jẹ̀ yìí wọn ló tún ti wá ń pẹ́ jù wọn ní kọ́ mọ́ lọ lu gúdẹ mọ́ àlọ́wọ́ ni mo ṣe tún ní wá bọ̀ pé ń bolẹ̀ bọ̀rọ̀ pension mi dé. Daddy sẹ́rí kí n má tàn yín kí ní yẹn ṣe kù díẹ̀ pension yẹn kù díẹ̀ kó bọ́ sí díẹ̀ náà ló kù. àmọ́ bí àṣejọ sọ̀rọ̀ òkìní owó yẹn ti wá di dandan báyà nílò ẹ̀ báyìí báwo la ṣe ṣe tí òfin ní lùgùdẹ mọ́ a lọ́wọ́. Anyway ṣe mọ̀ pé nígbà tẹ wà ń bí náà bí bàbá mo ṣe mú yín ó dẹ̀ láwọn oore oríṣiríṣi náà tẹ́yìn náà ṣe fún mi kí tó débi tí mo dé yìí náà ṣe mọ̀ àsìkò tó náà tó yẹ kémi náà kí n ṣe nǹkan kan fún yín. Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. àmì sà nǹkan tí mo máa ṣe ni pé màá mú owó yẹn máa fún yín láti inú àkáǹtì tèmi máa fún yín lówó yẹn owó tí Mákẹ́wà need máa fún yín so tí pension yín bá dẹ̀ rẹ́dì ẹ kú mọ̀ pé iwájú mi náà ló máa gbà kọjá orí tébùrù rẹ náà ló wà. so tó bá ti rẹ́dì màá dẹ̀ lè yọ owó yẹn màá lè fún yín ní balance báyẹn ń kọ́. Ọlọ́run ó gbàdúrà rẹ wo kò ní í ṣiṣẹ́ rẹ láàbọ̀ Ọlọ́run ó bọ̀ ṣe lójijì ni Ọlọ́run á gbàdúrà ẹ wo o ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́. ẹ̀yin náà ti ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe ti yín báyìí tó mo busy gan ní if not ní bá ṣe understand ẹ má bínú pé mi nílé pẹ́ pẹ̀lú yín but ẹ kò bá mi text account number yín so pẹ́jú láàárọ̀ làṣà ẹ máa rú yẹn lákàntì. ayé àdá wo ìgbéga lọ́mọ orí lẹ́nu iṣẹ́ yìí o ti mọ orí àánú Ọlọ́run gbà ni. ẹ jẹ́ kí n tètè máa sáré lọ́sùn ẹ má gbàgbé send account number yẹn o all right sir. kíákíá ni mo ṣe Ọlọ́run yóò ṣe o ṣe ìgbéga lọ́mọ orí lẹ́nu iṣẹ́ ọ̀kàrí lẹ́nu tètè lọ ṣe wá. Mákẹ́wà ọkọ mi Àyìndé mo fẹ́ kó máa rántí ọmọ ẹni tó ń ṣe o ṣé o mọ̀ pé ìlú tó ń lọ yìí o ò lẹ́bí ò lára ń bẹ̀ àwa tàbí ẹ̀ la wà ń bí báyìí o ọ̀nà dẹ̀jì kó ṣe ibi ta lè sáré wá máa ṣe jẹ́jẹ́ jọ o má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o oríṣiríṣi nǹkan náà ló wà lọ́hùn wọ́n lẹ́ni dáadáa wà lọ́hùn ẹni dáadáa tún wà lọ́hùn náà bákan náà jọ èyí tó dáa jù bẹ̀ òun ni mo fẹ́ kó bá rìn tó bá ti ń rí wípé òun ráwọn kan wọ́n ń ṣe kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ má bá wọn ṣe rọra yẹ fún wọn ojú òní tiẹ̀ òní rákòbá o lágbára Ọlọ́run
mọ́mí mo sọ fún bùrọ̀dá mákìwá pé kí n tẹ̀lé wọn lọ sí airport wọ́n ní ọkọ̀ jù bí lè fẹ́ lọ drop àwọn kí. wo o lè tẹ̀lé wa mọ́mí ẹ ṣe jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní àròjọ mùsùlùkùn ṣe mọ̀ pé oríire kan rẹ̀ mi èmi gangan lóríire kan bẹ́ẹ̀ ṣe ń wo yìí tí mi ò bá ṣe ta ló tún fẹ́ ṣe ọ̀gá mi wà níbi tó ti ń ṣe mítìnì ẹnu iṣẹ́ ni mo wà èmi náà kan rush down débi láti wá píkì òun náà lọ sí airport ni ṣẹ́ni tí bá ti ń drop ẹ̀ báyìí máa tàn padà eré mo ń lọ píkì ọ̀gá mi ó di lílelẹ́lẹ́ iṣẹ́ ò gbọ́dọ̀ pọ̀ lọ́wọ́ mi kò lè tẹ̀lé wa tó bá tẹ̀lé wa ó máa gán bọ́ọ̀sì délé ni. o ò lè bá lọ lóòótọ́ àfi kó ya dúró sílé torí ojú ọ̀nà náà máa já ẹ sí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá ẹ̀ òye tí ì dé. ọmọ ìjọ ẹ bá mi bẹ dáàdi tí bá ti dọ̀hún tí máa kọ́kọ́ bọ́ọ̀dù tán kó tó di pa move máa gbé dáàdi lórí àdàbọ̀. ó dà kò burú kó pé o wá kúnlẹ̀ màá gbàdúrà àti bàbá ẹ̀ màá gba tèmi méjèèjì ni màá gba ọmú mi tó mú yìí òun ni mo máa fi gbàdúrà fún ẹ lágbára Ọlọ́run ò ní ṣìrìn lọ́hùn wàá wá kéré òkú wálé bó ti ń lọ ìpléènì yìí ò ní jam ò ní lálákòóbá ò ní ṣìrìn ò ní ṣìlẹ̀tẹ̀ ò ní rí wàhálà lọ́hùn. ó dà ó ṣe o ìwọ náà ta o àmì o ìwọ náà ta o. mọ́mì ẹ ra mà. dúpẹ́ kí ló dé kí ló ṣe. Àkànkẹ́ kọ́ mà. ó dẹ̀ jáyàjà mi Àkànkẹ́ wà nílé ìgbà tí Jubril ti gbé Mákíwá tó ti gbé lọ sí airport òun ti jókòó. Àkànkẹ́ wà nílé. ó wà nílé. kí ló dé kí ló dé dúpẹ́ kí ló ṣẹlẹ̀. mọ́mì nǹkan kan ló ṣẹlẹ̀. kí ni nǹkan náà kí ló rí. ó lè bà mí lẹ́rù. bọ́dá Jubril bọ́dá Jubril ó ti pa wọ́n. Jubril ewu wọ́n ti kú. àbó mọ̀ tó ń sọ. wọ́n wá fi handcuff sí bọ́dà Jubril lọ́wọ́ báyìí pẹ̀lú bọ́dà Mákíwá nǹkan kò ṣe bọ́dà Mákíwá ṣùgbọ́n wọ́n handcuff àwọn méjèèjì pọ̀ ni. mo rò pé ó mọ̀ tó ń sọ mo ní Jubril ó gbé Mákíwá lọ sí airport. bẹ́ẹ̀ni èmi náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ orí lórí Facebook ni mà. kí ló rí lórí kí ni nǹkan náà àbí ò mọ nǹkan tó ń sọ Jubril èwo Mákíwá wo. mo mọ̀ Mákíwá wo òrè ṣẹ́tìrì. yé ọ̀daràn mo gbọ́ òun dà mọ́ ni màá gbà yé mo gbọ́. mo ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀sà kò sọ anything fún mi ó kàn wò mí. it's all right wọ́n ní kò dárúkọ àbí see young man by the time tí a bá handle ẹ̀ ta ṣí ẹ bó ṣe ń wá wàá rí púpọ̀ fún rẹ̀ báyìí ló máa bẹ̀bẹ̀. ìpè ẹjọ́ ẹ jẹ́ kí n jẹ́wọ́ tàbá ni ó ti yà àgbọ̀n wọn ṣe báwa là ń bẹ̀rẹ̀ sí pé kò sọ̀rọ̀ dárúkọ ẹnì kẹta tí ẹjọ́ wà nínú operation yẹn tí ó gbúrò wọn lọ you refused ó bó ṣe wò sori orí òun lẹ̀ sori bó ṣe rí sori bó ṣe kù young man by the time see you prepare him ó lọ sínú German cell ṣé ọmọ mi tó ń pè ní German cell ó ò tí ṣàlàyé fún àbí. Mákíwá àwọn ni ọkọ̀ Jubril. wàhálà ti ṣẹlẹ̀. kò dárò. afa kí ni o ti wá mo ti gbọ́ o ti wá ṣe mo dárò yé ibo ni bàbá Mákíwá Jubril yé. ẹ má bàrà jẹ́ o pé bàbá ẹ̀ fún mi bàbá ẹ̀ dà pé bàbá ẹ̀ fún mi o ibo ni màá gbà yé mo gbé ọ̀dà bá pé bàbá ẹ̀ mo ti lọ́rọ̀ pẹ̀lẹ́ ọ̀rẹ́ wa pẹ̀lẹ́ ṣé wọ́n okay jọ̀ọ́ bínú wa kò fẹ́ bẹ̀rẹ̀ àwọn kankan mélòó kan lọ́wọ́ ẹ̀ the course of our investigation mo ṣe ní kí wọ́n fi ẹ kó jókòó síbi ṣé ò bínú jọ̀ọ́ mi wo arákùnrin ìjọ ti bọ́ ojú ìpàdé rí at any point in time. bọ̀gán ọlọ́pàá mo ti ṣàlàyé fún yín mo rí ẹni yìí dáadáa ẹni yìí náà ni mo rí níjọ́ yẹn. kí ni ahun ẹ what is the meaning of that mo ti wọ́n ẹ̀ka tó débi pé tí n bá ṣe mú ẹ débi tí mo ń lọ yìí
keep your mouth shut. Tí mi bá ní kó sọ̀rọ̀, don't utter a word. My life here, I am not going to tolerate this again. Please go on. Àwọn méjì tí mo wá rí dáadáa. Ẹni yìí nu àwọn wọ red top làwọn wọ̀. So ìkejì yẹn green ni àwọn wọ̀, green làwọn wọ̀. Ìbínú gan ni máa yìí fi wá tó fi yìnbọn fún chief. Ẹni kejì wọn tó wọṣọ green yẹn, òun ló yìnbọn fún mi. Mo rò pé bóyá mo ti kú. Jọ̀ọ́ má bínú àbúrò mi. This will be the last warning. Àní gbogbo àwọn òun gesticulate, òun rúra, òun ṣe I don't want it. Mo lọ́rọ̀ bó wà. Ọmọ ẹ ò mẹ̀sùn tàbí kan ẹni. I am warning you for the last time. Alàgbà, please go on. Ṣé bẹ́ẹ̀ ni ilẹ̀ wọṣọ red jọ yẹn? Ẹ wojú mi dáadáa, mi ò rójú yìí rí. Mi ò lè ṣèyí mọ̀ náà. Can you see yourself? I deliberately brought him down here. Kó má dà yẹ kó má rò gẹ́gẹ́ akọ̀ndédé ń kọ statement àbá fọ̀rọ̀wọ́yàn lẹ́nu wò ń kọ́nà àwọn parọ́ mọ́ ẹ. I have no pleasure sending you to jail tí o bá commit offence. But in this case, this is a lead witness. And every time Sonubi is being taken down. So, okay now. Alàgbà, ẹ bá mi wo kíni ṣẹ́ẹ̀tì. Aṣọ rẹ́ẹ̀dì yẹn gangan ni. This one àbí? Aṣọ rẹ́ẹ̀dì tó wọ̀ gangan ni kò ní àmì kankan lára rárá. Kí ni tó ṣe? Ọrùn ta láti bó aṣọ yìí? Ọrùn mi. Ọrùn ta, will you speak out? Ọrùn mi. Ọrùn yẹn àbí? Good. Alàgbà, ọrùn ta lẹ sọ pé ẹ ti rí aṣọ yìí? Ọrùn wọn ni mo ti rí. Àwọn ẹyin lẹ wọṣọ rẹ́ẹ̀dì ń jọ yẹn. Plain red tẹ̀dẹ̀ wọ́n jọ yẹn náà rè. Like I said, you know what? This is a lead witness. Mi ò need láti máa tọ̀ ẹ́. Àwọn akọ́lá máa lọ takò ẹ̀ ní ilé ẹjọ́. Anyway, by the time I'm done with you, èyí tó fẹ́ sọ yẹn, you will say it out. O ti gbọ́? Tó ń wò finti. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run. Please move this one. Move it! Are you think I'm joking with you? What kind of rubbish is it? Bolo webo wa. Ẹ jẹ́ má bínú jàre. Thank you so much. Okay, officer come and answer. Write exactly the way you said it now. Okay. Má jaya. Make sure you cover everything. Okay. Sign. So bá ti lọ if I need I'll get you guys. Bọ̀ ìkàlẹ̀ ṣe fún mi o. Daddy, ẹ sà. Ẹ ṣé. Wàhálà wà o. Kí ló dé? Ẹ farabalẹ̀. Ọmọ tí a lọ mú wá tí àwa rò pé bóyá tó bá débi the driver tó wa arákùnrin yẹn jọ sí. Àwa rò pé bóyá tó bá dé ibi tá bá interrogate ẹ̀ níṣojú àwọn ọ̀gá mi. Tó bá rí ọmọ yín, ọ̀tọ̀ nìkan tó máa sọ. Bóyá á dá wa gbàbọ̀ mí. Unfortunately, nígbà tí ó máa sọ, ó ń jẹ́ kó yé wa gbàngbàngbà pé òun rí ọmọ yín báyìí, òun ló yin ìbọn yẹn. Mo gbé. Daddy, ẹ ní sùúrù. Ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, which tí mi gbọ́dọ̀ parọ́ fún yín, ẹ rí pé mo ti ń gbìyànjú láti ràn yín lọ́wọ́ for a very long time. Ọlọ́run á ràn wọ́n náà lọ́wọ́. Òun ni pé ó máa lè rí ẹ̀bọ̀ tí mo láti sọ fún yín. Ẹ lọ get the service of a lawyer. Ẹ láti get it tó wà very sound because àwọn èrè tí ó tó tọ́ka sọmọ yìí, they are very grievous ones. Ẹ̀sùn táwọn sọ yìí, ó involve robbery and murder. These are capital punishment. Thank you very much. It's not a bailable offence, number one. Number two, tí lawyer yẹn ò bá dúró dáadáa, tẹ́ bá lè get a SAN, I will more better because I will drive out case properly. Mo gbé. Kí mo ní máa gbà. And sir, Daddy, bẹ́ ṣe ṣe lẹ́ẹ̀kan yẹn, ó kù díẹ̀ káàtó. Bí ìgbà tẹ́ fẹ́ kó bá mi ni. Tí màá ṣẹ́jú sí yín, that means pé ẹ ṣì máa fẹ́ máa tẹ ṣọwọ́ nǹkan tí. Mo bínú èmi náà ṣáájú àbí àmọ́ ń gbọ́ ọ̀dẹ̀ tí ṣọwọ́ sí mi pé ìgbà bíi kọ̀rọ̀ wá sẹ́yìn bí báyìí náà mo ti kú òun ọ̀jẹ́ kó báyìí lẹ́nu jẹ́ òní rógbò àpò. Wọ́n ti yẹ kan ṣáájú àbí àwọn èmi gan gbìyànjú láti ràn yín lọ́wọ́. Gẹ́gẹ́ mo rí pàgbàlagbà ní and that is why I'm helping you. Ọlọ́pàá ò ṣe kó yá dandan kéèyàn máa ṣìkà fún yàn. I'm trying to help you but ẹ láti help me now because tán bá rí bẹ́ ṣe ń ṣe yẹn ó lè ṣàkóbá fèmí. Ẹ lọ get lawyer kò yẹ Ọlọ́run á bá yín ṣe. Mo ti gbọ́ mo ti rówó lọ́ọ̀yà mo ti kó tèmi gbogbo tàbí àmọ́ ṣe lórí ọmọ mo ti ṣe mo jìyà títí lórí ẹ̀kẹ́ tó gbé débi ó dé yìí ó ẹ̀ ṣàánú mi lọ́sàn-án lórí. Daddy, ikú jókòó. Ẹ rí i pé bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù yìí
ọ̀rọ̀ pẹ́ẹ́sì wọn yẹn kò ń ṣọ̀rọ̀ ọ́fíìsì. Ọ sọ bẹ́ẹ̀ nígbà tó tiẹ̀ ní kì í sọ̀rọ̀ orí fóònù wọn á rò pé bóun mo ṣètò aráyè rí ọ. kíìsì yẹn le gan mọ́dà kíìsì ní dáàdì báwo ló ṣe ṣe. ẹ wo kò yé mi o irú àwo bẹ́ẹ̀ ọ̀fọ́ lọ́wọ́ mi rí kò yé mi ọlọ́pàá ohun tí ẹ wàá sọ fún mi pé ẹ̀sùn bíi 5 wọn náà kà sí lọ́rùn ó pé mọ́dà ó pé fádà ó pé wọ́sàpé gbogbo rẹ̀ jọ síbẹ̀ wọn ò mọ ojútùú rẹ̀ mọ́ ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ Mákinwá ó ṣẹ̀wọ̀n. dádì nǹkan tó ń sọ fún yín tọ́lọ́pàá sọ fún yín yẹn gangan ni ẹ ní very good lawyer kíìsì yẹn lágbára gan. lọ́ọ̀yà tó wá ní rèé wá ní àfi tí n bá rèé gba lọ́ọ̀yà ń ọ̀ṣẹ́jọ́ kankan rí mo délé ẹjọ́ rojọ́ rí. ẹ má wọrí dádì ẹ fọkàn balẹ̀ ṣe rí nípa ti lọ́ọ̀yà yẹn mo ní very good lawyer ọ̀rẹ́ mi ni mo bá yín arrange ṣe ti gbọ́. bàbá lọ́rẹ̀ tí ó ṣe lọ́ọ̀yà ẹwà rẹ̀ ò ní wá lásán. ẹ̀mí owó àbí. dádì ẹ má wọrí nípa owó máa ṣètùlẹ̀ má wọrí. wo yóò dààmú ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ Mákinwá ó ṣẹ̀wọ̀n. Ọlọ́run jẹ́ kó ṣẹ̀wọ̀n. dákun ẹ ṣàánú mi. bọ̀yìn náà kún fàdúrà ṣe gbọ́ kẹ̀dẹ̀ fọkànbalẹ̀ stress ti ń hàn lójú yín ẹjọ́ ìfọkànbalẹ̀ everything máa wà sọ́tẹ̀ la. ẹ ṣàánú mi o iná mi ò débẹ̀. àdúrà lẹ́ni ìdìbà ṣe gbọ́. ẹ bá ń bọ́ lọ́run sọ́kọ́ náà wọ́n ṣàánú mi o kọ́ ṣàánú mi. ṣé ti jẹun lé nìṣá. tó ń jẹ kọ́ lọ́kàn mo ti yó báyìí ìyá yìí náà wá ti yó yàn. odidi ọmọ ní jẹun àníkẹ́ má ronú ẹni láti jẹun ṣé nígbà tó bá jáde nínú kéèsì ẹ̀ ń sìn kí lè fẹ́ máa ṣe ẹ fẹ́ kó bá yín lórí àárẹ̀. ọba ṣáàtì jáde ibikíbi tó bá òkò bá mi kó ṣáàtì ẹ̀ ti jáde èyí ló lórí ẹ̀ṣà lómi ẹ̀gbà mi. mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí mo borí. ẹjọ́ ta ní nílé ẹjọ́ yìí lónìí ni charge/201/2017 Commissioner of Police versus Mákinwá Morakiyo. Appearance. Orúkọ tèmi ni Bọ́láńlé Banjoko, mo jẹ́ agbẹjọ́rò fún ìjọba. Ìjókòó yìí wà fún ìjẹ́jọ́ lénìí. Orúkọ tèmi ni Ismaila Ahmed, mo jẹ́ agbẹjọ́rò fún ẹni afẹ̀sùnkàn ọ̀gbẹ́ni Morakiyo Mákinwá. Olúwa mi, ẹ má tiẹ̀ jẹ́ kí a bá òpó lọ sí ilé olóró. Ìwádìí ti fi yé wa wípé Mákinwá àti àwọn ẹmẹ̀wẹ̀ àwọn adigunjalè ẹgbẹ́ ẹ̀ ni wọ́n gbìmọ̀ pọ̀ ni wọ́n pa ọ̀gbẹ́ni Dúrójayé ní bó ṣe ń bọ̀ láti ìlú Amẹ́ríkà. Oró ńlá ni wọ́n dá àwọn ẹbí ẹ̀ Olúwa mi. Mo rọ ilé ẹjọ́ yìí ẹ jẹ́ ká dá ẹjọ́ yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Because tá bá wo Olúwa mi ẹ wo gbogbo adúrú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú, crime lọ́tún lósì, bí wọ́n ṣe ń ṣe níbi ni wọ́n ṣe níbi, gbogbo ẹ̀ náà dẹ̀ lọ́ fi ń tó wa létí. À ń kà nínú newspaper, à ń gbọ́ lórí rédíò, à ń wo lórí tẹlifíṣàn. Olúwa mi ẹ jọ̀ọ́ mo rọ ilé ẹjọ́ yìí ni ẹ jẹ́ ká dá ẹjọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Thank you my lord. Olúwa mi, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sí ojú àánú wo oníbàárà mi ọ̀gbẹ́ni Morakiyo Mákinwá nítorí gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe kò sí ẹ̀rí tó dáni lójú wípé ó mọ̀ nípa ikú ọ̀gbẹ́ni Dúrójayé. Objection my lord. Olúwa mi, ẹ̀rí tó dájú tó milẹ̀ ó fi hàn wá wípé àwọn ló pa Mr. Dúrójayé bó ṣe ń bọ̀ láti ìlú Amẹ́ríkà torí pé driver ẹ̀ tí wọ́n yìnbọn mọ́ wọ́n rò pé ó ti kú ní Olúwa mi. Tí ìyẹn ò dẹ̀ kú, ìyẹn ló jẹ́ kí àwọn agbófinró kí wọ́n mọ̀ pé àwọn adigunjalè yìí àwọn ni wọ́n ṣekú pa wọ́n. Òun ló tọ̀ mọ́lẹ̀ sídìí ọ̀rọ̀ yìí. Olúwa mi, ẹ jẹ́ ká dá ẹjọ́ yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nítorí pé oró ńlá ni wọ́n dá ìdílé Mr. Dúrójayé. Ẹ má jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó lọ légbodò bẹ́ẹ̀ yẹn. Thank you my lord. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹjọ́rò fún ìjọba àti agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Mákinwá Morakiyo, ẹ̀rí fi wé wa gbangba wípé wa Mákinwá Morakiyo jẹ̀bi ẹ̀sùn ọ̀daràn àti ìpànìyàn tí a fi kàn án, èyí tó já sí pé ó ṣekú pa ọ̀gbẹ́ni Dúrójayé nígbà tí ó ń bọ̀ láti ìlú ọba. Ní báyìí èyí ni ìdájọ́ mi. Ilé ẹjọ́ yìí fi ìwọ ọ̀gbẹ́ni Mákinwá Morakiyo sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Arise. Didi mo di. Daddy,
Bọ́dá Mákinwá. Bọ́dá Mákinwá. Màmá jẹ́ kí n bá wọn rẹ́rìn fẹsẹ̀ sí orí. Bíbí bá jalè níwájú orí màmá jẹ́ kọ́kàn mi. Mo ṣẹ̀yìn ló ti ń bọ̀ wá, màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Ọmọ mi ló gbé lọ yìí. Ọmọ mi ló gbé lọ yìí. Kí la fẹ́ ṣe báyìí? Ẹ jọ̀ọ́. Mọ́mí. Mọ́mí ẹ̀rọ ẹ ṣàrọ̀ ẹ̀. Ọmọ mi ló gbé lọ yìí. Ó dáná wọn ló gbọ́ bọ́ ní àyè. Adébẹ́ni sọ fún wọn kọ́ máa ní ìṣúra máa bí. Ọmọ mi ló gbé lọ yìí. Ó dáná wọn ló gbọ́ bọ́ ní àyè. Adébẹ́ni sọ fún wọn kọ́ máa gbọ́ wọn ní ìṣúra. Yẹ́ẹ̀ nígbà ní ìṣúra máa bí. Mo dáná. Ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. Ẹ sọ fún kó máa jáfira, àdáni wáyé wá lẹ́yìn tó ń gbẹ́ tirẹ̀ o. Ọ̀kẹ́rẹ́ máa tó gorí ìrókò, ojú ọdẹ ti dá. Mọ́mí kan. Mami ò lajú ó kàn wò bọ̀ báyìí ni wọ́n sọ̀rọ̀. Ẹ̀rù ti bà mí. Kí ni dókítà sọ? Because mo rántí pé nǹkan tó sọ fún wa last ni wípé ká fọkàn balẹ̀ ni. Pé wọ́n kàn wà unconscious lásán ni. Lóòótọ́ ní dókítà ní ká fọkàn balẹ̀. Àpòpọ̀ ògùn tó fún wọn èmi ò rí yàtọ̀. Bí màmí ṣe wúwo ni wúwo bí wọ́n rí mi ọkọ̀ owó báyìí ní gbogbo tí mò ń sọ wọ́n gbọ́ mi. Mo fẹ́ kó fi ọkàn ẹ̀ balẹ̀. Lóòótọ́ agbémọ́mí débi ni ṣùgbọ́n lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run bá tá à ń sìn tí ó dẹ̀ ní dójú ìgbàgbọ́ tiwa mọ́mí máa fi ẹsẹ̀ ara wọn rìn báyìí jáde kúrò nínú hospital yìí. Ṣó ti gbọ́? Mi ò fẹ́ kó sunkún o. Okay? Doctor nǹkan show around. Jẹ́ ká lórí wọn. Jẹ́ ká lórí wọn. Ẹ kú jókòó sister. Ẹ̀rọ náà. Doctor ní kẹ́yìn ojú sọ́mọ̀. Okay, mo ń bọ̀. Yes. Ẹ ṣé. Jẹ́ kí n yọjú sí dọ́kítà. Lọ yọjú sí wọn. On the body count. Madam. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ẹ kú tọ́jú. Èmi mo ní kán pè yín wá. Mo fẹ́ kẹ́ bá mi get àwọn òpó fún mọ́mì.
because shock tó ṣe wọ́n yẹn ó ti fẹ́ máa affect àwọn kankan nínú heart wọn but pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá ti get ògùn yẹn ó máa wà okay. ṣẹ́gbọ́n. Doctor ẹjọ́ máa ṣe tí n bá ti get àwọn ọkùnrin ṣára mú mi wà okay. pẹ̀lú ògo Ọlọ́run ẹni kẹ́ tètè lọ́wọ́ kẹta ọmọ ìgbìmọ̀ wá fún nísìn ẹ má pẹ́ tó má ti bẹ̀rẹ̀ sí ní ìlú ń sin everything máa wà okay. ẹ pẹ̀lẹ́ kí n ṣe lọ́mọ dúró. Okay. Àkóbá àdàbà màmá jẹ́ òdèlé mi. Orí o. Báwo ni hi. How are you? Fine, ṣé. Ṣé kò sí tó dúró níbí báyìí níbo ló ń lọ? Uncle, àsìkò tí mo wà mi ò ráyè ẹjọ́ rárá ìjọ torí Ọlọ́run. Wo, I'm very sorry to disturb you. Ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe rí ẹ tí mo dé park tí mo ní bóyá kí n bẹ́ẹ̀ sọ one or two things kò kí n ṣẹ̀ṣẹ̀ náà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò tiẹ̀ ò respond sọ̀rọ̀ náà. Okay, anyway, mọ́mí nǹkan báwo ni ara wọn tí wọ́n wà ní hospital? And ẹ̀gbọ́n ẹ̀ tí ó wà ní prison báwo wà ní ọ̀rẹ́ ẹ̀ sìn? Ṣé ẹ tí láti ìgbà tó ti dájọ́ tó ti wà ń bẹ̀ yẹn ẹ tí wàá rí èèyàn kankan tó tiẹ̀ dìde láti help yín? Uncle, ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ sí family mi and sani yín. Nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn pé mi tí mo park mo ṣe pé mo kàn park nítorí pé bóyá mo fẹ́ toast ẹ eégún ló mọ ni èèyàn ò mẹ́gún kò yẹ ẹ̀sìn sọ́ra ara tó ń wò yìí arínúròdì ni àwa kò yẹ ẹ̀sìn mo kàn fẹ́ mọ kí ni condition tí mọ́mí wà ń sìn and báwo ni ẹ̀gbọ́n ẹ̀ kí ni help ti ẹ rí lórí àbí ẹ kàn fi síbẹ̀ láti bàtàn ti dájọ́ ẹ náà ni ẹ tẹ̀ try pé bóyá ẹ tẹ̀ lè appeal or whatever. Ẹ wo ọ̀rọ̀ mọ́mí tẹ̀sán ẹ̀ gangan òun ni nǹkan tó bá mi báyìí nǹkan tó wà lọ́pọlọ mi nìyẹn because hospital náà ni mo ti kúrò wọ́n ní pé kí n lọ get àwọn nǹkan fún wọn ni mo ṣe wá sí pharmacist mo wá get àwọn òògùn yẹn ìwé tẹ̀ ti sú mi so confused. Okay, nítorí sọ́nsìn ni pé hospital ló ń lọ sí láti lọ lọ́dọ̀ mọ́mí. Okay, bóyá jẹ́ kí n gbé ẹ débẹ̀ nígbà yẹn at least náà fi yẹn kí mi náà kí wọn. Kájọ lọ síbò. Ṣé o sì tún jẹ́ ká lọ wo mom sí hospital jẹ́ ká máa lọ. Ṣọwọ́ ẹ jẹun ó jẹ́ máa tutù ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́ ẹ jẹun. Mo jẹun ó jẹ mi ò rọ́kọ mi ẹni kì í jẹun ojú mẹ́rin tójú méjì bíbí bá rí mo rá kìyàn ó lè jẹun. Mami ìjọ torí ọlọ́ ibi náà máa sọjọ́ fún yìí mọ́mí
Ètò ìṣàánú mi. Máa dìgbà lágbára Ọlọ́run. Máa tọ́jú yín. Mi ò lóun sọjọ́. Ìgbà tí mo rẹ́ kí ọmú ìṣọ́lẹ̀ tó wú. Ọmọkùnrin kan tí mo tún. Ó tún wọ ẹ̀wọ̀n lọ. Ẹ̀wọ̀n. Mo rá kí ọ kú. Ikú gba mo rá kí ọ lọ́wọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Tààrà mi ò gbọ́dọ̀ fún ọ pé kò jẹun. Kò jẹun, ó kàn pariwo dáàdì. Látàárọ̀. Mọ́mì, ẹ má ṣe báyìí. Ẹ kú ṣáálẹ̀ sùn. Kí ló dé? Ọmọ ní gbogbo àyè jẹ́ sí yín. A máa dúró tì yín. Ẹ máa dúró tì mí. Ẹ máa fi tì mí. Láyé ni Bùrákìyọ̀. Ìṣẹ́jú gbígbé fún àìkára wà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ àtọ́kọ mi. Ọkọ mi wá fún ìṣọ̀lẹ̀. Wà kú. Ẹ wá ní ìgbà yìí. Oúnjẹ tó fẹ́ jẹ ni. Gbé wá jẹ́ kí n fi tì wọ́n. Èmi ò jẹ́. Jẹ́ kí n fi tì wọ́n. Ẹ pé Bùrákìyọ̀ wá kájọ jẹun. Ẹ pé Bùrákìyọ̀ wá kájọ jẹun. Lọ pe dókítà wa ní. Ṣé lọ pe dókítà wa? Dókítà tẹ́yìn fẹ́ pé yẹn. Ilé tẹ́yìn pé kó bá mi jí ọkọ mi. Ẹ lọ pé dókítà kó bá mi jí Bùrákìyọ̀ mi tó wà. Mo máa dárò. Mo máa rọ́kọ mi mọ́ o. Ọlọ́run. Má pẹ́ rárá, kò sí táìmù, má pẹ́ rárá. Kò sí problem. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run ọba ò ní jẹ́ ká rí nǹkan tó máa ju ẹ̀mí wa lọ. Ṣé ti gbọ́? Torí àkókò tí wọ́n fún wa kò pọ̀ rárá. So kí n máa waste time rárá. Mo ní àwọn nǹkan tí mo fẹ́ bi ẹ́ léèrè ni. Torí ẹ̀ mo fi ní kí wọ́n jẹ́ kí n rí yín. Ẹ jọ̀ọ́, bó bá ṣe jẹ́ ní ẹlẹ́ni kẹ́sì sọ fún mi. Ẹ̀sùn tí wọ́n fi kàn yín tẹ̀yìn títorí ẹ̀ tẹ̀yìn jí ìlàlẹ̀ lórí ẹ̀dẹ̀ lórí wípé bóyá ẹ̀ mọ̀ nǹkan kan pa ẹ̀ lóòótọ́ àbí pé anything tẹ bá mọ̀ yìí pé ẹ̀ wọ́n pa ẹ̀ you just tell me and àmọ́ bí ká ti máa bẹ̀rẹ̀ gbogbo ìrànlọ́wọ́ àbí ibi tá a bá fi máa ṣe mi ò kì í ṣe lọ́ọ̀yà o but at the same time èyí wọ́n ní òkú kì í fara pamọ́ fẹ́ tó máa sìn. Bẹ́ẹ̀ni sá, ẹ̀wọ̀n ń fi ọlọ́wọ́ bá búra mo kọ́kọ́ ń pa ẹ̀. Rísàmì lẹ́lómi bí o bá sákẹ́ olówó àbúrò mi lè mú nǹkan tí mo lè ṣe ẹ̀wọ̀n nǹkan tó ní mo ṣe mi ò lè pààyàn débi tí máa pààyàn ìjà lè rí kò sí nǹkan tí mi ò sọ tán ó jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ mi ò múnádóko pé gbogbo ẹ̀rí orí mi ló wà pé kò sí nǹkan tí mo lè ṣe àfi tí n bá jẹ́wọ́ nígbà tó dẹ̀ ti di pé o ti lead sẹ́wọ̀n kò sí nǹkan tí mo fẹ́ ṣe àti gba ẹ̀kọ́ dẹ̀ sẹ́ni bọ́ọ̀lì tó lè ràn wá lọ́wọ́ mi ò mọ nǹkan kan pa ẹ̀ sáà. Ok, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tẹ́ ń sọ pé ẹ mọ nǹkan kan pa ẹ mọ nǹkan kan pa ẹ but gẹ́gẹ́ bí àwọn àlàyé tó ń ti ṣe fún mi ó ti ṣe àwọn nǹkan kan àwọn lálàyé fún mi ó lè jẹ́ kó yé mi pé láti ìgbà tẹ́ ti wà ń bí kò sí ẹnìkan tó tí yọjú sí nínú àwọn fámìlì àbọ̀ rẹ̀ àbí kíní kan tó tiẹ̀ lè dìde ìrànlọ́wọ́ sí kò sí èèyàn kan tó yọjú sí. ẹ̀sà kò sẹ́ni bọ̀dì tá a ní nínú ọ̀rọ̀ yìí bàbá mi kúlé lórí màmá mi náà tí wọ́n lọ hospital kò sẹ́bi kò sára òun náà nìkan ló máa ń yọjú wò mí òun tó tún yọjú wò mí náà ló tún tọ́jú mọ́ mi lọ hospital. It's okay kò sí problem with ẹ má tó ṣẹlẹ̀ ìwọ náà má sọ fún mi ẹ má tó ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣe rí kò sí nǹkan tí kò tí ṣẹlẹ̀ rí àríwé eléyìí a máa fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò dẹ̀ sí nǹkan tí ó le tí kò kí ń tẹ̀ ṣe rí níwọ̀nba tí ẹ ti sọ wípé ẹ mọ̀ kankan pa ẹ̀ ní agbára Ọlọ́run tá a bá ṣe ń kúrò níbí báyìí èmi àti Àkànkẹ́ a máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí movement yẹn ẹni sùúrù ẹ fọkàn yín balẹ̀
àwa kọ́ la máa ṣe Ọlọ́run náà ló máa ṣe àdúrà lẹ́yìn ní ìdíkẹ́ máa gbà èmi ò kí ń ṣe lọ́ọ̀yà o but at least gbogbo àwọn nǹkan tẹ́ ti ṣàlàyé fún mi tí èmi náà bá máa fi nà ṣe síta at least mo mọ̀ yìí pé a máa rẹ́ ní ayọ̀ last year náà. mo máa gbàdúrà ní àfọ̀kẹ́ ọgbà wo mọ́ mi. ẹ wo ìjà máa bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ló ń bọ̀ mí gbogbo tí mọ́mí bá nídìí lọ síbítù àwọn náà ló ń fún mi lówó ẹ̀. ẹ máa never mind ẹ má dára yín láàmú kò sí nǹkan tí Ọlọ́run lè ṣe kí la wà fún kò sí nǹkan. ṣé pẹ̀lẹ́. ẹ fọkàn balẹ̀ Ọlọ́run á gbàdúrà wa. títí mo jí mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí mo borí mi máa jẹ́ kí n bá wọn rìn lọ́jọ́ tèmi pọ̀nà. mo drink it now. mi ìgbà tó fẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe mi ìgbà tó fẹ́ ṣe dáná ó ṣe gbogbo ìgbà náà ló kàn máa wà ní bad mood náà ó kàn lè máa wà ní bad mood all the time torí ẹ̀ lè jẹ́ kí n gbé wá pípé káwá ní nice time ok bóyá kí n lè fẹ́ fún ẹ bóyá bí chicken àbí kan ṣe bí kíní fún ẹ gizzard. no mo ti wá òkè sá sá ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ ni lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà tẹ̀ sọ pé máa bá mi get nípa kéèsì ẹ̀gbọ́n mi. oh anyway ìyẹn náà wà nínú àwọn ọ̀rọ̀ tí mo wí pé tá a bá débi àmà opportunity yẹn máa sọ. ok sir. àti dúpẹ́ lọ́dọ̀ lọ. Ọlọ́run ṣeun. mo ti get lọ́ọ̀yà tí ó máa ṣiṣẹ́ yẹn lọ́ọ̀yà tí mo dẹ̀ get kẹrẹ ilé lọ́ọ̀yà tó sound ni competent lọ́ọ̀yà ni tó jẹ́ pé tó bá handle case yẹn àmà rẹ̀ ní ayọ̀. So, but ìṣòro kan tó wà ń bẹ̀ ò ní pé bill tó bí mi owó yẹn mo ṣe pé bóyá kínní náà but at the same time owó ni because ìgbà tó máa gbé bíìlì ẹ̀ kalẹ̀ wọ́n sọ pé a ní láti san 5 million. 5 million naira. ọ̀dọ̀ ó give àwọn point kan tó jẹ́ pé èmi náà reason pẹ̀lú ẹ̀ you get what I'm saying now so àwọn reason yẹn to give yẹn àwọn point yẹn strong pé àwọn ní láti ṣe báyìí àwọn findings òun ní láti ṣe báyìí wọ́n tẹ́lẹ̀ sí náwó fún nǹkan báyìí wọ́n láti ṣe nǹkan báyìí fún nǹkan báyìí so that everything will just go smoothly you get what I'm saying now so mo kàn wá wò pé anyway owó yẹn náà kì í ṣe pé kíní ìgbà tó náà bá máa fi ṣiṣẹ́ tán kó tó bá kú lọ́wọ́ ò ní pọ̀ so that money is the main issue now. So that's what is on ground now. Sir, báwo la ṣe fẹ́ yanjú ẹ̀ gangan? Àní bá ṣe fẹ́ yanjú ẹ̀ gangan. Anyway, kò sí problem. Kò sí problem. Torí lórí ọ̀rọ̀ ti 5 million yẹn, ajá tó bá lẹ́ni lẹ́yìn, kí ló máa ń ṣe? Ó máa pọ̀ bọ̀. So, no problem. It's just that. No, never mind. So, lẹ́yìn ìgbà tó bá ti ní Ọlọ́run tó dẹ̀ ní mi lẹ́yìn, jẹ́ ká gbàgbé everything ó ti solve. Mo appreciate that. Ẹ̀yin náà mọ ara láàyè. A kì í dúpẹ́ ara ẹni, but at the same time. Balẹ̀ ni. Jẹ́ kọ́kàn balẹ̀ ó kéré gan but àwọn kankan tí ó kàn wá ń bẹ̀ tí mo á wòye pé ọdún ó ti work náà èmi á ready láti máa rí pé mo sort owó yẹn out lágbára Ọlọ́run á fún mi ṣe. Àmín. but Àkànkẹ́ ìwọ náà ní iṣẹ́ tó máa ṣe because kí gbogbo ẹ̀ kó lè ṣe kó lè ran àwọn lọ́wọ́. Kò sí iṣẹ́ tẹ fẹ́ ràn mí tí mi ní jẹ́ ṣé bí kí gbogbo ilé wa òkè náà lẹ́yìn náà ṣe ẹ ti ràn mí lọ́wọ́ so gbogbo nǹkan tẹ́mi náà bá dẹ̀ ní níwọ̀n bá pé bá mi ṣe lè ó dìran kí mi náà ṣe fún yín. Àkànkẹ́. Sá. Àkànkẹ́. dáhìn lọ. tí wọn náà bá notice láti bàtà ti pàdé ṣègbàṣègbà day one tí mo meet ẹ tí mo ṣe kíní kan wá rí pé
tí ò bá jẹ́ pé mo ti ń watch ẹ tẹ́lẹ̀ tí mo ti ń fojú sọ́nà tẹ́lẹ̀ kankan mẹ́rin ní kò lè ṣàdédé rí ẹ kí n kàn mọ gbogbo anything tó jẹ́ tó pertain to your life or anything. So ìyẹn ló ń jẹ́ kó yẹ pé mo ti ní interest nínú ẹ̀ ó ti pẹ́. No, ó ti pẹ́. Because let me tell you something. I like the kind of person you are. Let me tell you, I won't lie to you. You know, ó lójú àwọn obìnrin tó máa rí lóde ẹ̀sìn tó jẹ́ pé wọ́n máa look responsible like you. You're responsible not because you are here with me. You look responsible, your character and everything. Mo like it. Bó ṣe wà house material ìniròyìn. So mi ìdẹ́ni wá fẹ́ wò pé kéèyàn wá kí èèyàn rí opportunity kéèyàn má lọ lose opportunity yẹn. So therefore mo really like ẹ gan. Mo fẹ́ kí èmi àti ẹ kájọ máa fẹ́ra. Kò ń ṣe pé kájọ máa fẹ́ra lásán, mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ni. So mo dẹ̀ rò wípé lágbára Ọlọ́run bí ti tọrọ 5 million yẹn ò ti ṣe ní ìṣòro kankan pé yẹn náà ní ìṣòro lọ́dọ̀ ẹ̀, which I believe that you are my mature person and látìgbà tí mo ti ń rí ẹ tí mo ti ń rí kéèyàn kan máa disturb ẹ ti yẹn sìn. So Àkànkẹ́. Àkànkẹ́. Bó náà ro nǹkan tí mò ń sọ yìí dáadáa náà. Tí mi bá nífẹ̀ẹ́ dénú mi ni máa ṣe nǹkan tí mi ń ṣe yìí. Ẹ jẹ́ kí wọ́n máa lọ. Màá tún lọ́jọ́. Ní sùúrù Àkànkẹ́. Shit. Kí ló ń fi mí pé náà? Tí èèyàn bá invest ṣé èèyàn kì í jèrè ni? Màá dé invest 5 million lórí ẹ̀. Èjì ọ̀wọ̀rú ayé. Bàjẹ́. Ǹjẹ́ ní sùúrù náà. Bàbá mi kò ṣáà ti fún wa nínú ìtàn. Sister, ẹ má worry, ara mọ́ mi máa yá ṣe ti bẹ́ẹ̀. Àmín. Ẹ ṣé gan. Ẹ ṣé àdúrà. Jókòó. Wọn náà jókòó. Bá mi lọ fún mọ́tò àlọ́ ìtẹ́kùn mi lọ́fíìsì wa fún mi sàn. Ẹ má worry, mo ti ń attend sí wọn. Ẹ ṣé. Wọ́n wọrí. Má lọ síbi kankan. Dúró. That's for Lucky. Back patient lọ sí morgue. All right, ma. Okay. Kí ló dé tó ń bara jẹ́ báyìí? A ní gbọ́rọ̀ ìyá burú. Ṣùgbọ́n. Doctor. Lára mú mi. Ẹ calm down. A ti sa ọgbà pa wa. Ẹ kúṣẹ́. A gbìyànjú. We lost her. Doctor. Àwọn tí mo lọ wọ́n lù.
ẹ bá má ṣe ó ga ojú ẹ̀ rè báwo ni ó dá mi mọ̀mọ́ ṣé o rántí ojú mi ní òde ewu mi bẹ́ẹ̀ pé ó mọ̀ mí rí èmi ni princess senior ẹ̀ ní secondary school. báwo ni. ṣé wàá okay. kí ló ń ṣe mí báyìí ṣé o ń lọ sí church ni. náà mo lọ sí church. kí ló wá ń ṣe ní Major Road. wẹ́tẹ́ ti sú mi ni wọ́n ní kí n dúró sí bus stop kí n ṣàmàdá wọn lọ́kadà dúró pé àwọn èèyàn nílé notice mi so tìgbà tí wọ́n dá wọn dúró mi ní sọ́bi tí mo fẹ́ lọ kọ́ ṣàmà lọ. o kò má dá àwọn báìkì dúró. mi níbi tí mò ń lọ. pẹ̀lẹ́ mummy àti dáàdì ńkọ́. Cow. So gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí làwọn family ẹ̀ go through and bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n ẹ̀ wà ní prison. Àkànkẹ́ Ọlọ́run nìkan lọ́ba tó ń tán ìṣòro ẹ̀dá Ọlọ́run nìkan dẹ̀ lọ́ba tó lè gbèjà èèyàn àmọ́ pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí èmi princess máa dúró tiẹ̀ máa bá ẹ jà ogun yẹn wàá ṣẹ́ ogun yẹn ṣé wàá rí ibi tẹ́gbọ́n ẹ wà yẹn máa sa gbogbo ipá mi ẹ̀gbọ́n ẹ máa jáde. Any other help tí mo bá dẹ̀ mọ̀ pé mo lè render kí wọn náà fi wà òkè then tẹ́gbọ́n ẹ bá jáde kẹ́yìn náà fi wà òkè kẹ́ fi jẹ́yàn láyé I promise you I'll do it. ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan ó ṣe gan. má kí n mọ. ẹ̀rù gbogbo ẹ̀kan ti sú mi ọ̀rẹ́ kan ṣoṣo tí mo tún ní tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ òun ló máa ń gbà mí lámọ̀ràn ó tiẹ̀ tó gbígbà tí mọ́ mi sí mo gbìyànjú nìkan ni mo rí tó gbà tí mo pé èmi nìkan ni mo wà kò fi pé mo nídìí kí n báyọ̀ sọ̀rọ̀ kí bọ́ọ̀lù fi òdú ṣe ra mi léṣe tó kò ní kí n jáde máa rìn lọ nítorí ó ti sú mi. ọ̀dọ́ dúpẹ́ ló ń lọ la fi pàdé ẹ̀yìn. sísítà àwa lè má mọ̀ yín o ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó dá yín lójú ni wípé ṣé rí gbogbo nǹkan tí princess sọ sílẹ̀ gbogbo ẹ̀ pátá ló máa múṣẹ because wọ́n ń sọ̀rọ̀ kó má múṣẹ o so kẹ́ ló fi ọkàn ara yín balẹ̀ kẹ́yìn ṣáà ti nígbàgbọ́ pé ó máa jẹ́ ṣíṣe. You're just so lucky. Yeah. Because ibi tá ti ń bọ̀ ìdùnnú là ń gbé bọ̀ tá fi pàdé yín lọ́nà á jẹ́ pé ìdùnnú ti wá ó ti ṣubú lé ayọ̀ yín nìyẹn kẹ́dẹ̀ wá máa wò láti ìsinsìnyí lọ gbogbo ìṣòro yín ó ti di ìpẹ̀tẹ́lẹ̀ we will make sure you are okay. So kẹ́ má kẹ́yẹ ronú you're looking so stressed out. Kí ló máa jẹ ṣé fried rice wà okay I mean o need láti jẹun take something and stop crying too. Take something. She fried rice wà okay. Mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí mo borí mi. Visa ìlú wo náà fún náà? United States of America. Yeah. Oh, USA. Good. And do you know the air flight to Yofeba travel? Arik. You're definite? Yeah, Arik. Okay. Okay. Fantastic.
Bàbá tí ó gbé lọ yẹn, do you have an idea of the company tí bàbá yẹn ti ń ṣiṣẹ́? I think Fortune's group of company. I need us to be definite about the answers you're giving me. I'm really sure. I'm not sure. Are you sure? Okay. Good. Okay. You're going to give me... Okay. Okay. What date? Date will go on. That should be April 5th. Okay. April 5th. April 5th. Yeah. Okay. I'm okay. So, for me, one more thing. Ibo gangan ni spot wo ni incident ẹ ti ṣẹlẹ̀? Do you have an idea? Before 7 and 8. Okay. 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 Alright. Give me 2 days. I'll get back to you. I trust you. Eshima. Thank you very much. You guys take care of yourself and enjoy the rest of your day. Yeah. So, ǹjẹ́ kí n sáré fi mi pè é. Báwo ló ṣe ń lọ? Báwo ló yẹ wá kàn gbajúmọ̀ wè ṣá yẹ kẹ́ pín kínní ìdọ́gba òwe kò yẹ kó rí báyìí. Dìlọ́. My princess. Ọ̀rẹ́ mi. Pàdí mi tí ò túra lẹ̀. Mo bí mi dábìí always túra looking lẹ̀. set. Oh yes Kí ló o. dé? Jẹ́ kémi àti ẹ swap kí wọ́n di lọ́yà kémi di princess. Ẹ̀gbọ́n ṣó lè work? Rárá o. Kò lè work olódo lòun. Kò lè work. Well, how far? We're making progress. Oh, good. Now, concerning the appeal, I've gone to do my fact findings. Okay. I went to the airline. Okay. And I searched for that day particularly, time to your kowa ninu plane and time to your dion. Then the visa lottery kini muti Google mude wo ibi tí orúkọ ẹ̀ wà and all that. Wow. And then odo company or rate or ṣàìsí yẹn muti lọ síbẹ̀ muti find out one. But as far as I'm concerned, the case is a done deal. Because from all indications, Olomaje career Kuba. There was a mix-up, and it was a huge mix-up. Yeah. Because the truth of the matter is, it's just sad. But ori eni mogun. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló yẹ pé wọ́n ń jẹ ìyà tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀. Èèyàn tí wọ́n dẹ̀rẹ́ nígbà wọn, you know. So we should be thankful pé at least bóun ṣe wà yẹn sìn Ọlọ́run máa yọ. But as far as this case is concerned, like I said earlier, Ọlọ́run ti fún wa ṣe. The only thing we need to do is what? Celebrate. Wow. Because it's a done deal. Wow, done deal. Mo sọ fún ẹ, mo ní pé mo trust ọ̀rẹ́ mi. Kò ṣe é tìrì Dìlọ́. Rẹ́rìn now. Oh, like Kájọ, no, losing up. Kò lè tó yẹn. Ẹ ṣé gan-an. So let's toast. Okay. So where's my cup? Wà lọ mú cup ẹ ni. Let's toast to life because I know I'm celebrating this in advance because Ọlọ́run máa ń fà wá ṣe ni. Bẹ́ẹ̀ ni o. This case, wọ́n bí wọn dá. We trust them. With them. Cheers. Lẹ́yìn atótónu agbẹjọ́rò ìkíní àti ìkejì, ìwádìí fi yé wa wípé ọ̀gbẹ́ni Mákíwá Mọ́rákinyọ̀ tí a fi ẹ̀sùn kàn pé ó lọ ṣe jàǹbá adigunjalè pẹ̀lú ẹ̀sùn pípa ènìyàn kan kò dá ẹ̀ṣẹ̀ kankan rárá tí a fi lè rán lọ sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Nítorí náà, ìdájọ́ mi ni ilé ẹjọ́ ìdá ìwọ ọ̀gbẹ́ni Mọ́rákinyọ̀ Mákíwá sí ilẹ̀ láyọ̀ àlàáfíà. Máa jẹ́ kí n bá wọn rìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀nà o. Màmá jẹ́ kí n bá wọn rẹ́rìn fẹsẹ̀ sí orí. Bíbí
bá mi dálẹ̀ níwájú orí màmá jẹ́ kókó mi. Mo ṣe yìí ló ti ń bọ̀ wá màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Mr. Makinwa Akànkẹ́, lóòótọ́ àwọn Yorùbá sọ pé ẹni tá bá ṣe lóore tí kò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lónìí. Àmọ́ gbogbo ọpẹ́ tẹ̀ ń dá fún àwa nìkan yìí kò ń ṣàwa nìkan ló tọ́ sí o, torí àwa nìkan kọ́ la ṣiṣẹ́ yìí. A ní àwọn kan lẹ́yìn wa tó jẹ́ pé àwọn gangan ni wọ́n dúró bí igi lẹ́yìn ọgbà. Àwọn ni wọ́n fi taratara jà pé kẹ́gbọ́n ẹ lè jáde. Wọ́n jà spiritually, wọ́n jà physically. Màá wá fẹ́ tí wọ́n bá ti wọnú lé because wọ́n wà nítòsí. Màá fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ni. All right. My princess. Thomas. Prince. Prince. The main man, the main guy. Kí ló ń bọ̀? Yeah. Princess, ṣé bí uncle tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nìyẹn pé ńgbà tẹ́gbọ́n mi ní problem wọ́n fẹ́ máa fọ opportunity yẹn wọ́n fẹ́ máa harass mi wọ́n náà fẹ́ máa bá mi. Thomas. Oh, really? Àkànkẹ́ bó ṣe yẹ kó rí lójú ẹ náà nìyẹn because nǹkan tí ó ṣókùnkùn sí ìwọ ó clear sáwà so ti yẹ sórí gbogbo pé bóyá mo ní interest nínú ẹ mo fẹ́ pé mo fẹ́ kí nǹkan happen láàrin wa gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin sórí gbogbo yẹn fíìmù ni so ti yẹ fíìmù ni bó ṣe wà yìí nǹkan tí kò yẹ ò ní pé àwọn ìdílé kan wà pé ó jẹ́ pé ìdílé alálùbáríkà náà ìdílé olóríire ni ìdílé tí èèyàn máa fi ń ṣe àdúrà pé kí ló jẹ wá láti rí ìdílé tí yín nítorí pé ìdílé yín òun ló ṣe àwa lóore tí a fi wà gẹ́gẹ́ bá a ṣe wà léni if not possible ká má exist mọ́ or kó jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí wa but nítorí pé ọlá àti ti ìdílé yín tó jó lóríire tó wá kó oríire hàn wá pé ká tún máa lọ ká tún tẹ̀síwájú nínú oríire ńlá fi wà léni so gbogbo eléyìí ni mo wá rò pọ̀ tí mo wò pé irú ìdílé tó rí báyìí tán ṣoore fún yàn ṣé bí ó yẹ kéèyàn náà ṣe kíni kéèyàn náà san oore náà ni à ń gbìyànjú láti san padà but mo kàn wá in disguise ni pé bóyá mo kàn fẹ́ gbé ẹ wò kí n wo irú ọmọ tí ìwọ gangan tiẹ̀ jẹ́ personally but gbogbo ẹ náà ni mo bá ẹ sọ gbà yẹn kó tó di pé ó bínú lọ níjọ́ yẹn. ọ̀gá ẹ̀yin gẹ̀ẹ́sì tí n bá sọ fún yín pé mo gbọ́rú ọ̀rọ̀ yìí rí irọ́ ni mo ń pa fún yín o gẹ́gẹ́ bí aláyé ṣe sọ ọmọ yẹn ní stronghead gan-an kéèyàn fi nǹkan tó tó yẹn kó fi attract èèyàn kéèyàn má wo bẹ̀ rárá in fact ọmọ yẹn sán lórí ó sán lórí gidi gan. nǹkan tó tiẹ̀ surprise mi ni pé pẹ̀lú bí ìlú ṣe rí tí everywhere dry nsìn kí èèyàn dé promise èèyàn àbí kéèyàn fi ti gbọ́ pé 5 million naira kí èèyàn dé reject ẹ̀ yes she rejected the money tí mo offer so I don't believe that. What? Yes. Kò kí n ṣe ẹyọ kan 1 2 3 4 5 ẹ dẹ̀ ṣọ́ọ̀pù onífẹ̀ẹ́ gbọ́n ẹ̀ dénúdénú. Even back and front onífẹ̀ẹ́ gbọ́n the last time tí a lọ sí prison tá a lọ visit ẹ̀gbọ́n o ní láti rí bí ọmọ ilẹ̀ yìí bó ṣe ń sun ẹkún ó ń sun ẹkún títí tá a fi dé nígbà tá a fi débẹ̀ tá a tún ṣe kúrò ń bẹ̀ títí tá a fi kúrò ń bẹ̀ ó tún sun ẹkún ni so nǹkan tẹ́mi kàn rí sí ọ̀rọ̀ ẹ̀ ni pé I'm very sorry to say this o pẹ̀lú bí gbogbo àṣẹ sọ pé bí àwọn obìnrin ṣe bí láyé sí bí everything and I'm very sorry
a sì tún rí àwọn obìnrin kan náà tó jẹ́ pé wọ́n ní home training so ara wọn ò ní gẹ̀yìn ó ní home training I mean home training. wo Thomas fi gbogbo yẹn sílẹ̀ tó bá kọ̀ lògì a máa fọlẹ́ kọ̀rọ̀ sórí gbogbo wọn kan lé ó ní home training fi gbogbo yẹn sílẹ̀ obìnrin kọ́ ni wo ẹ̀yin ti ṣe tiyín I mean ẹ ti ṣe best yín kò dẹ̀ work nìyẹn ẹ fi tó kù sílẹ̀ fáwa ẹ jẹ́ káwa ṣe bẹ́yìn ti lo plan A ẹ jẹ́ káwa lo plan B kẹwàá wò bóyá kò ní work gbogbo eléyìí tó ń sọ yẹn pé wọn kàn ń léèrè rówó kò gbà forget it o ò tí bọ́ lára dáadáa ni ṣoríṣẹ́ yẹn àwa máa ṣe a dẹ̀ máa ṣe successfully. Okay. Nǹkan tèmi kàn need ni pé fún èmi ní picture ẹ̀ kó dẹ̀ fún mi láwọn contact ẹ̀. Okay, there's nothing bad in that. tó bá sọ pé you want to try your best I mean ẹ̀yin guess pé ẹ̀yin náà fẹ́ try tọ́ so kò sí nǹkan tó bá jẹ́ níbi bẹ́ẹ̀ so but all I have to do is that I will give you all our contacts and our pictures, all the details. Like if a picture, like if a, yeah. This is our picture. Yeah. Ẹni tó ń sọ ilé. Yeah, no, only here now. Show money. Àkànkẹ́. Omorukwe. Yeah, junior mi ní secondary school. Omorukwe. School daughter mi gan ni. Ọmọ yìí. You know what? I am going to do this successfully. Fún mi ní number. Fún mi ní gbogbo contact ẹ kó lè transfer picture sí mi. Gbà. Definitely. I jẹ́ pé ibi tá fẹ́ gbé obì sí. Obì tí ń bẹ. Yeah, that's true. Yeah. Transfer ẹ sí mi pẹ̀lú contact ẹ. So, Àkànkẹ́ ni Thomas in package latin kan. Okay, just try your best. Please Don't transfer worry. the picture to me. Don't worry. Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má sọ mí sínú òkùnkùn ọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ kò yé mi ẹ kàn ń dàpọ̀ ẹ̀ ń mix ẹ̀ up àwa ẹjọ́ orí wo ni ẹbí mi family mi gangan ṣe fún yín tẹ́ fẹ́ fi san wá lóore. So o fẹ́ mọ nǹkan tí ìdílé yín ṣe fún wa. Bẹ́ẹ̀ ni. Kò tí ì yá but very soon you will know. Okay, Àkànkẹ́, tó bá ti di ọ̀la, ìwọ àti brother ẹ get back sí wa. So, ó níbi tá a jọ máa dé. And by then, everything will be clear to you. So ti yé. àfijú ejò ní. àgbàlagbà ejò a ti máa fi wo ara ẹ̀ halẹ̀. àṣírí olójó ń gbòdú. ó kọjá inú gbá. ọ̀pọ̀lọpọ̀ ayé kan ò gbọ́dọ̀ jẹran fẹ́fẹ́. gírígírí ilẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹran òfin kì í. àwọn adéṣìn kí wọn ò gbọ́dọ̀ jẹran lọ lílọ. ìjì ọ̀bàrà oníkúpà yìí ó ọ̀kanra mú tẹ̀ ẹsẹ̀ mọ̀ fà ó òfurufú gidi ó ní nǹkan èékúnná ọ̀rọ̀ tọ́ ọ̀mùlẹ̀ wáyé o ó ti múlẹ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí ń tẹ́ torí ẹ̀ wá ẹ gbọ́ lónìí àmọ́ kọ́rọ̀ náà ò tó di gbígbọ́ ẹ múlẹ̀. pété ẹ bá débi ẹ rí àsìkò láti mọ àṣírí náà lẹ́wà yìí àṣírí èèkàn ó ń bẹ lára àgànná àṣírí pẹpẹ ara ògiri ló wà. Thomas. Bàbá. Tọ́lá. Tọ́. Tọ́. Tọ́lá ẹ fi káàárín Tọ́lá. Tọ́lá.
Thomas. Bàbá mi àgbà. Ṣàlàyé tó pàwọ́ wọn pọ̀. Mákinwá, Àkànkẹ́. Kò kí ń ṣe pé nítorí pé bóyá kí n lè fẹ́ àbí ó wù mí pé kí n fẹ́ ó ní mo fi ń wòye pé kí èmi àti ẹ̀ka jọjọ wà pé kájọ máa fẹ́ra wa. Àmọ́ ó ní ìdí pàtàkì. Ìdí ẹ̀dẹ̀ ni pé tí èèyàn bá ṣèyàn lóore tí àǹfààní bá wà tí ààyè wà fún yàn láti san oore náà padà ó jù tán kéèyàn ṣe kíni kéèyàn san oore náà. Oore tí ẹ̀yin ṣe àwa tí ẹ̀yin ò mọ̀ ó ní àwa fẹ́ san oore náà padà. Oore tí ẹ wá ṣe wá tí ẹ̀yin ò mọ̀ yìí oore náà lélẹ́yìí. Ìbọ̀jú ẹlẹ̀, ilé ẹgbẹ̀ẹ́, down, ọyọ́ ni. Mo ti bọ́lẹ̀. Sorry sir, mo ti bọ́lẹ̀ sir. Mo ti bọ́lẹ̀ ẹjọ́ tó di ọ̀dọ́. Mo ti dojú bọ́lẹ̀. Move on. Ìbọ̀jú ẹlẹ̀. Hey, big man, owó tó gbẹ́ láti Amẹ́ríkà dà. Ọwọ́ dára. Ó wà nínú mọ́tò. Mo lọ wà. Dọ́là wà nínú mọ́tò. Nínú mọ́tò. Pásítọ̀ wà nínú mọ́tò. Ọ̀gá. Tẹ bá dún pẹ́kẹ́. Confirm. Yeah. Hey, Mr. Man, ló tẹ̀ sókè. Tó bá ní opportunity láti táyé wa kó sọ fún àwọn àrọmọdọ́mọ ẹ pé wọn kì í parọ́ fún wa. Wọ́n ti ẹ̀ lè parọ́ mọ́. Yes, ọ̀gá. Ìwọ gan lè lọ free. Ajẹ́mbẹ́. Ẹ má mi fín. Ẹ jókòó dáadáa padà sáàyè rẹ.